Kí ló ń ṣẹlẹ̀ sí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́. Àwọn ìròyìn tó ń bani nínú jẹ́ àwọn ló ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kò yé wa o, a kò mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí àwọn òṣèré wa. Ẹ ṣáà gbìyànjú láti máa gbàdúrà fún gbogbo wọn. Torí wípé yàtọ̀ sí wípé wọ́n ń sà sí ara wọn, wọ́n tún máa ń jà lẹ́ẹ̀rín ara wọn. Ẹ ṣáà gbìyànjú láti máa gbàdúrà fún àwọn favourite actor àti àwọn favourite actress yín kí nǹkan kan kó má ṣe ṣe wọ́n o. Lónìí, ìròyìn nípa Mobímpé àti ọkọ rẹ̀ Lateef Adédìméjì òun la mú wá fún yín o. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ìròyìn náà kò dùnyàn nínú. Ìròyìn tó ń pani lẹ́kún ni. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá. Nílé lóko lẹ́yìn odi, ìròyìn tẹ̀ wá lọ́wọ́ lénìí wípé Mobímpé èyí tó ń ṣe aya Lateef Adédìméjì, ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram, níbi tó ti ń pẹ̀tù sí ọkọ rẹ̀ nínú wípé kó má ṣe ronú, kó má ṣe ro nǹkan kan. Ó ní wípé Ọlọ́run nìkan òun ló mọ iwájú, òun ló sì mọ ẹ̀yìn. Ìdí tí Mobímpé tó fi ń pẹ̀tù sí ọkọ rẹ̀ nínú ni pé ọkọ rẹ̀ kò gba àmì ẹ̀yẹ kankan ní African Movie Choice Award tí wọ́n ṣe ní ọjọ́ mẹ́ta sẹ́yìn, kò gba àmì ẹ̀yẹ kankan. Ìdí náà ni ó fi gbé lọ sí orí ìtàkùn ayélujára rẹ̀ Instagram tó ní wípé ó ní kí ọkọ òun kó má ṣe mikàn o, pé Ọlọ́run wà lẹ́yìn rẹ̀. Lónìí, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Lateef Adédìméjì, ẹ gbìyànjú láti pẹ̀tù sí i lọ́kàn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí lẹ́ẹ̀kan sí i. Ire lójú gbogbo wa ó máa rí o. Tún dọjọ́ míì, ọjọ́ ire.